ẹ̀yin èèyàn mo máa ṣàkíyèsí nǹkan kan bóyá ẹ̀ notice ṣe mọ̀ pé ó ti pẹ́ tí Solape ti máa ń sọ pé gbogbo àwọn èèyàn tó ń tẹ̀lé Queen Mother àti Queen Mother fún ààrẹ ó tó ṣì ní gbogbo wọn ò jẹ́ nǹkan kan nú ayé wọn ò ní nǹkan kan èmi máa wò ó pé òkè àwọn tó ń tẹ̀lé ìwọ gan-an èmi ò pé àwọn tó ń tẹ̀lé ìwọ tó gbé dá nínú ayé ó yẹ kó ti níbi mansion mẹ́ta irú zidọ́ọ̀gì yẹn àbí Aliu ó yẹ kí mansion Aliu kó ti pé bíi 15 pẹ̀lú bó ṣe ìwọ ló jẹ́ nǹkan kan Ìyábọ̀ ò jẹ́ nǹkan kan àwa tá a dẹ̀ ń tẹ̀lé náà ó tó ṣí níwá àwa tẹ̀ ti gbà but àwọn tó ń tẹ̀lé ìwọ kí ló dé táwọn yẹn tún wá tó ṣì náà èèyàn méjì ò lè jẹ̀bi irọ́ náà èèyàn méjì Ọlọ́run Solape ò ní pa mí èèyàn méjì kò lè jẹ̀bi irọ́ èèyàn kan ló ṣàǹparọ́ náà yìí méjèèjì Queen Mother ò ní kò jẹ́ aṣáàrí evidence but kò ní nǹkan kan that is what you want to stay by what about the people surrounding you irú pẹ̀lú bó ṣe mọ̀ ṣe bí gbogbo ẹ̀ ìwọ nìkan lọ́lọ́run gbà fún àbí irú ìyàwó Arejan tó ṣẹ̀dé yẹn ó yẹ kó ti rálé sí Lẹ́kì nílé tó dúpẹ́ pé yèyé rẹ̀ṣọ́ fún mi lọ́wọ́ tí mo fi ṣe rún olórí burúkú ṣe braid èlò ní braid tó gbé braid Ọlọ́run tẹ bá wọra bone straight fún kọ́ wọ́n ní èèyàn tó ń sùn sí uncompleted building pẹ̀lú ìfọkànbalẹ̀ tó dẹ́n ṣe cleaner job àbí irú bọ́dà láti yẹn by now ó yẹ kí bọ́dà láti ti máa ra lé kiri ṣe real estate Rwanda ní Tanzania ní kínní ní Senegal ní kí real estate bọ́dà láti torí pé ó ti bẹ́ẹ̀ ṣe àbí wàtárà bọ́dà láti ló ti yẹ ká ti kọ́kọ́ rí owó tẹ́bọ́dẹ̀ rí bọ́dà láti lẹ́yìn kan bá tẹ pimples kò sí àǹfààní àti kó kẹ́rù lọ́lé obìnrin tó máa ṣe ń ṣí kúrò níbì kan òun náà máa ṣí tẹ̀lé wọn tó bá ṣe ń ṣí kúrò níbì kan bọ́dà láti náà máa ṣí tẹ̀lé wọn sórí Solape sórí jẹ́ sọ kíní kan fún ẹ sórí lọ fi ara ẹ lọ́kàn balẹ̀ ṣé o understand ẹ sẹ́ sórí ilé ayé ò le tó bó o ṣe mọ̀ ẹ́ àbí kí n ṣe ilé ayé náà ní gbogbo àjọ ń gbé ilé ayé ò le wo kó o fi gbogbo ìgbésí ayé ẹ̀ kó o fi báyà bọ́jà ìyẹn ò sọ pé o máa ní láárí ìyẹn ò dẹ̀ ní sọ pé gbogbo ayé máa kórìíra ẹ̀ for you so sórí jẹ́ wá sọ kíní kan fún ẹ pé nǹkan tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí is a stupidity kí n sọ pé is a stupid waste of time ayé ẹyọ kan téèyàn wá kó wá sọ pé èèyàn kan ló fẹ́ fi gbógun tì ní ayé ẹyọ kan téèyàn wá mo ń ka kọ́mẹ̀ntì kan tó sọ pé because your page are monetized your pages wípé nǹkan tó ń fún ẹ lóúnjẹ nìyẹn torí ẹ ló ṣe lè stop àti pé torí pé Queen Mother ti sọ pé kò sí nǹkan tó kàn òun pẹ̀lú ẹ mọ́ pé wèrè ni ẹ torí ẹ ló ṣe lè stop pé wọ́n ti fún ẹ ní go ahead nìyẹn bọ́jọ́ kan monkey no go return gbogbo èèyàn ló ń ganu sí tó ń yanu sí ọjọ́ tó bá máa yanu séèyàn kan báyìí ó máa rò pé Queen Mother ni ó máa ṣojú ẹ̀ fìrí kó tó lajú báyìí òdì kejì ló sọdá sí yẹn òdì kejì tó bá máa múṣẹ́ ẹ lẹ̀ àbí kì í ṣe Nàìjà yẹn ó kàn máa lajú báyìí ó ti sọdá pápápá wọn ti kírun mọ́ ọ lọ ó jẹ́ fi ara ẹ lọ́kàn balẹ̀ sórí kò tí ì léètì fún ẹ kí ìdẹ́sọ́ pò tẹ̀ tí léètì náà ṣe bó tiẹ̀ sì ní pángolo díẹ̀ tó ṣì kù síbẹ̀ yẹn nísìtorí pé òun trend ó wá tètè sá lọ sí ṣọ́ọ̀bù yẹn ó ṣá lọ gbogbo bẹ̀ kìkì dust ó wò rí nǹkan kan tà mọ́ náà ó wá káṣọ kan séjìká ó wá ṣẹ́wà bẹ̀rẹ̀ lójú tiẹ̀ all this while ó táṣọ ó rí nǹkan kan tà ó polówó nǹkan kan ojoojúmọ́ Ìyábọ̀ the time and effort you are using on Ìyábọ̀ tó bá jẹ́ pé business ẹ ló fi ń ṣe Solape ìwọ ló máa sọ pé àwọn kan ò níṣẹ́ ni ìwọ níṣẹ́ a rí ẹ níbi tó ti ń ṣiṣẹ́ you know how many months ló fi ń ṣorí ibú lórí social media tó lọ sí ṣọ́ọ̀bù ẹ̀ ìgbà tó wá rí pé Ìyábọ̀
mo ní mo rí kọ́mẹ̀ntì kan bí SK gan ló kọ wípé tí ò bá dárúkọ Ìyábọ̀ kò lógo mọ́. Mo ní òótọ́ ni o, ayé ò lè gbọ́ ẹ mọ́. The only reason tó fi ń gbọ́ ẹ torí Ìyábọ̀ ni. Gbogbo ẹ̀yin tẹ́ get ẹ̀ wrong. Ìyábọ̀ ló jẹ́ ká mọ èèyàn tó ń pè ní Lizzy. Bẹ́ẹ̀ ni Ìyábọ̀ ló jẹ́ kó stay relevant as a social media of today ní 2026 yìí o, láti 2019 àbí time wo up till now. Ìyábọ̀ ló jẹ́ orúkọ Ìyábọ̀ ló jẹ́ kó stay relevant. Kò sí anybody tó mọ̀ ẹ́ mọ́. Kò sí anybody tó mọ̀ ẹ́ mọ́. Kì í ṣe pé you are a socialite ó lóun kì í lọ party. Wọn ò pè é sí mọ́. Amúrí bó ṣe ń lọ́bì lọ́dọ̀ naming ceremony ọmọ yẹn wọn ò pè é mọ́. Kì í ṣe pé kó má wàá pè é rárá. Tó o bá kì í ṣe èèyàn tó ń lọ party ó yẹ kó máa faṣọ ránṣẹ́ sí ẹ náà àbí invite ránṣẹ́ sí ẹ náà. Mo mọ̀ pé tí Ìjẹ̀ṣà yín sí báyìí ó máa lọ́bì lọ ni torí pé ó ṣàfẹ́ kó má dàbẹ̀ ní pé wọn ò pè é sẹ́nìtì but Ìjẹ̀ṣà máa pè é náà. Of course now. Tó bá ti ń lọ o lè mọ́mọ́ ẹ dání nù. He likes them young. That is it. Ṣé o lè sọ pé o máa fi ọmọ ẹ ti Ìjẹ̀ṣà pẹ̀lú bó ṣe fi gbogbo life ẹ defend ẹ? Abiyamọ kọ́ ni gbogbo wa ni. Àbí báwo ni Ìyábọ̀ ṣe bá yé Ìjẹ̀ṣà jẹ́ ṣe bí nǹkan tó tí Ìjẹ̀ṣà jẹ́ ló yọ. Bẹ́ẹ̀ ni ọkùnrin tó bá ti wà tí ò bá ti lè mọ̀ pé òun ti cross the line going to children tó bá bá yẹ mo ní ẹ̀yin gan lẹ ṣe mistake èèyàn tó yẹ kẹ́ ẹ ṣápa tó yẹ pé ìgbà tó bá máa gbé wá apá kan ló máa kù sí lára. That is it. Màá gbẹ̀san o. Màá gbẹ̀san lójú ẹsẹ̀ tí n bá pa ẹ́ díẹ̀ ló máa kù. Àwọn olórí burúkú Sọlápé bó ṣe wà yẹn gan ọkọ ẹ̀ máa bá àwọn ọmọ sùn nínú ilé náà àwọn ọmọ ọ̀dọ̀ gbogbo wọn láti máa kókó bọ́ wọn lábẹ́. Ayé láti ti bàjẹ́ èèyàn kan tó sọ pé bí àtọ́rí pé ó ní STD ni wọ́n ní bí àtọ́rí pé ó ti kárùn torí ẹ̀ ni ò ṣe ara Sọlápé ti kan ìgbà tó dé bẹ́ẹ̀ ló torí gbà olórí burúkú yìí ti kárùn kò ní kárùn ìgbà tó ń jọ̀ǹpù kiri. Èèyàn máa dó Sọlápé yẹn gan Sọlápé fún ara ẹ̀ àrùn kò gbóògùn rí gbogbo ara ẹ̀ bó ṣe rí ni mílíọ̀nì àti gbogbo ẹ̀ ń ju mọ́ wa lójú báyìí tá a dẹ̀ ń wò pé why are you rotting láì tí kú òkú gan fresh ju tó bá lọ gbé Mohbad jáde ó sì dánjú Sọlápé Mohbad tó ti kú for 3 years Sọlápé wà láyé bí ẹni tí ò sí ó ti dìké tán ìgbà tó kì í ṣe manual gbogbo òórùn ó rí bẹ́ẹ̀ yẹn lórí screen ẹ wá imagine bó ṣe máa rí tẹ bá rí physical òun máa bolẹ̀ ni Ọlọ́run ló ní kó ṣe perfume ó máa gbá burúkú obìnrin tí ò ní wẹ̀ tí ò ní tàǹbà tí ò ní ṣe nǹkan kan tó máa jókòó sínú gbogbo ẹ̀ máa rí tó máa súnmú sókè súnmú that woman is dirty olówó eléyìí tún dọ̀tí Sọlápé ó dirty gan you're a dirty bitch. ń ṣe White House nǹkan White House nǹkan White Mansion kọ́ ilé tó jẹ́ pé mo fún ẹ ní within 10 years kò wọ anything mọ́ better design máa ti jáde notice nǹkan tí mo sọ yìí ẹ wo ilé táwọn bàbá ńlá bàbá wa kọ́ àwọn family house nígbà yẹn àwọn ló ń rìn pé wọ́n sọ pé ilé ẹ wo ilé yìí ẹ wo kíní ẹ wo ilé òun lọ́jọ́ tèmi ṣáà tí ẹ lè gbé bẹ́ẹ̀ mọ́ kí ló kọ́ gbogbo rádaràdà tó kọ́ yẹn mo fún ẹ 10 years ó tẹ̀ ti pọ̀ jù gan gbogbo design yẹn old cargo ni ọmọ tó bí yẹn gan ò lè gbé bẹ́ẹ̀ mọ́ so kí wá ni náà bí ilé ayé bíntín àfọwọ́bà fi ilẹ̀ ó wá sọ pé ayé ẹyọ kan tó jẹ́ pé kò ṣú ọ̀fọ̀ ẹ̀ pọ̀ ń padà bọ̀ èpè ló fẹ́ máa ṣẹ́ orí burúkú ló fẹ́ máa ṣe kiri just because you want to be crying wípé wọ́n tọ́jọ́ ẹ ni wọ́n dẹ̀ sì ń tọ́jọ́ ẹ báyìí Sọlápé tí ò bá kí n ṣe má dùn màtọ̀ pé ẹ̀yẹn are they still torturing you now or you just want to remain a nuisance? Think about it. Ṣé anybody dẹ̀ sì ń tọ́jọ́ ẹ̀ ń sìn? Ṣé wọ́n dẹ̀ sì ń ṣèkà sí ẹ̀ ń sìn? Or you are looking for excuse to remain a nuisance in the society? Kó tó ṣẹlẹ̀ nìyẹn náà. Kò wá rọ́kọ alálùbáríkà
tó máa bẹ́ẹ̀ wí wípé aya mi nǹkan tó ṣe yẹn ó ti tó. Níbí báyìí má jẹ́ sọ wá lẹ́nu, má jẹ́ àkàbùkù. Má jẹ́ sọ wá lẹ́nu, má jẹ́ ká forí wa pamọ́ ká build life wa. Bọ̀ yẹn ní ò. Dálà tí mo tún rí ibi tán tẹ̀ títí ya pátá lẹ tún gbé dání. Kò sí nǹkan tẹ́ ẹ̀ kì í gbé dání. Ìgbà tó rí tiyín náà ti burú mọ́ tilẹ̀. Ti gba Sátidé lọ́wọ́ yín, wọ́n ti gbé kinní lẹ́yìn lọ́wọ́. Ìgbà tó jẹ́ pẹ́yìn náà kò sọ́pọlọ. Ẹ̀yin náà kọjá lára Solape láì nípa. Ìyá òun ti kú, gbogbo ẹ̀ ti kú, òun ò ní fámílì kinní kan ni òun sùn sàn. Pẹ̀lú gbogbo eléyìí sí báyìí, ṣé kò ti ṣọ́ pé ibi tó o ti bẹ̀rẹ̀ náà ló tún máa padà sí? Ṣebí you have built yourself. But you want to use the rest of your life láti fi ṣorí ibú, because I'm still asking you, when are you going to stop? Ọmọ kékeré tó wà nínú ilé yẹn ti ń dàgbà, ó ti ń kọ́ gbogbo nǹkan tó ń sọ. Tó ti ń pe Zikoff lára yín ni o, inú kákọ́sì yín Zikoff wà tó ní you are evil. Ìyẹn náà alátẹnujẹ. Kí ló jẹ́ tó jẹ́ pé group of àwọn alátẹnujẹ ló surround ẹ̀ náà? Olówó kan láàrin òtòṣì mẹ́fà. Ìyẹn náà kó ti wọṣọ, tó bá ti wọṣọ àwọ̀kù kó bọ́ sí lọ́rùn. Aráàlú òyìnbó tó ń gba òkìrìkà láti Nàìjíríà. Tó bá ti wá ọkù, aṣọ tí stone ẹ̀ bá ti yọ kó fún. Àǹtí àdúgbò, ìwọ ló ń dáṣọ sí odidi ìyàwó ilé lọ́rùn nílùú òyìnbó. Ìyàwó ilé tó wà lóyìnbó tún gba aṣọ àwọ̀kù láti Nàìjíríà. Zikoff ayé ẹ̀ta pàù bí gúgúrú bẹ́yìn. Aṣọ àwọn bàmí náà tó ti kú náà lẹ́ ń gbé sórí ìlàtí. Ẹ wá sọ pé àwọn fẹ́ ṣàǹfààní. Ṣé bóun sọ pé kò ta sọ́sọ́ fún wa ni? Ṣé ó ta sọ́sọ́ fáwọn tó wà ní káàmpù ẹ̀? Torí tó bá yẹ kó ta sọ́sọ́, bí ìwọ ṣe ń kọ́ mansion yẹn ló yẹ káwọn náà ti kọ́ mansions lóríṣiríṣi. Ṣebí under comment section náà wà. They are glorifying you. Ibẹ̀ nìkan ni. Kọ́ máa jà kiri, ká máa update kiri. Ṣé o lè sọ àṣírí ajé fún wọn? Solape. Ṣé o lè gbélé wọn lọ́wọ́ ni? Tó bá tẹ̀ jẹyàn kan, kó tiẹ̀ méyàn kan, èèyàn kì í ṣe èèyàn tó ti lówó tẹ́lẹ̀ tọ́lọ́run ti bàṣírí ẹ̀ o. Mú èèyàn tí ò ní nǹkan kan, kó náà kọ́ru mansion yẹn. Ìgbà yẹn la máa mọ̀ pé lóòótọ́ ìwọ ló gbé dání. Múrú Aliu yẹn, Aliu só bàtà àbí kí ló ṣe? Bàtà ni wèrè ń tà. Ẹ ti máa mọ̀, ẹ máa rí ìṣẹ́ lára wọn. Ẹ rí, sórí ọ̀tọ̀ ní pé kéèyàn ṣoore fún ẹ kó appreciate. Ọ̀tọ̀ ní pé kó wá máa praise èèyàn lójoojúmọ́ ayé yìí. That's the only thing they do. Is somebody you can reckon with. Ẹ̀yin tẹ́ reckon pẹ̀lú ẹ̀, kí lẹ mú bọ̀? Àtàrà yín láti máa ṣe sample. Kí ló dà fún yín? You just be praising somebody. Yeye mẹ́sàn-án ti wá nínú comment section. Kí ló dà fún yín? Àǹfààní wo lẹ rí ṣe inú ayé? Ṣé nǹkan tó fi ń jẹ̀kọ́ ṣé ó fi hàn yín? Àbùṣàfẹ́, Lizzy like when you are just there. She cannot let you rise above her. Ẹ kàn wà ń bẹ́ẹ̀ ni. Gbogbo ọ̀gá tó sọ pé Ìyábọ̀ kò ṣe kinní kan. Ẹ̀yin kan wà ń bẹ́ẹ̀ ni. Ẹ kàn ń ṣe é ni, kò sí nǹkan tẹ́ máa rí mú bọ̀ ń bẹ̀. Ẹ kàn bóun ṣe ń waste time rẹ̀ ló dẹ̀ ń waste time yín. Because all she needs from you is to stay inside that comment section. Kẹ́ ṣáà máa glorify ẹ. Bọ̀ kó ṣe anything táyé mi máa fi dá. Kò lè rí ṣe o. Kò lè rí ṣe láíláí. Òun ni mo wá béèrè. Ẹ jọ̀ọ́, ṣó ti dá fẹ́yìn ẹ̀yin warriors? Ṣó ti ta sánsán fún yín? Ìyàbọ̀ ò ní nǹkankan, ìyàbọ̀ ìjẹ́ nǹkankan, ìyàbọ̀ ò ṣe kinní kan. Ṣó ti wá ta sánsán fẹ́yìn warriors? Àbẹ́ẹ̀kan wà ń bẹ́ẹ̀ báráyé fọwọ́ tì ní. Iye mẹ́sàn-án tí ẹ máa dúró yes tẹ́ ti wà ń bẹ́ẹ̀.
iye ológìlòbó ńkọ́ ṣé yẹn náà ti jápa ni bíi godmother Lizzy is my daughter ikú tó yẹ kó pa Lizzy kó pa yín iye ológìlòbó ṣé yẹn náà ti jápa náà ni Mario mà tó jọ mẹ́ta ọmọbìnrin yẹn ò lè bá yín gbọ́n anything nù àfi kó tún mú yín kó tún gbá yín because ó mọ̀ pé ẹ̀yin lẹ wà sentimental àwọn tí gúrùpù Ìyábọ̀ wọn wà sentimental oníkálukú ṣe tiẹ̀ ni ẹ̀yin lẹ wà sentimental wọ́n ná mi wọ́n ti ná mi láti kinní kan Ìyábọ̀ ni ẹ̀yin lẹ ń bá ń sunkún lẹ ń bẹ́ lẹ́kún sunkún ní sáìdì apá bí ayọ̀ làwọn yọ̀ ó dẹ̀ ń lo gbogbo kinní yẹn láti máa fi gbowó àpò yín ni ṣé ẹ̀rọ lu California jẹ́ gbèsè bọ̀ ẹ̀rọ lu no refund California ṣé jẹ́ gbèsè bọ̀ ẹ rò pé Ìyábọ̀ ló ń bá tiẹ̀ jẹ́ ẹ ṣáà rí Ìyábọ̀ tiyín ló ń bàjẹ́ ẹ̀yin warriors ẹ̀yin bẹ́lẹ́kún sunkún tiyín gangan ló ń bàjẹ́ ó fi ọ̀rọ̀ Ìyábọ̀ ó fi ń gbowó lọ́wọ́ yín ó dàbí wọ́n máa forúkọ Jésù gbà pátá ń di èèyàn ó fi ọ̀rọ̀ Ìyábọ̀ ló ń sọ ẹ̀yin lẹ̀ ń kówó lẹ̀ àbẹ́ ẹ̀rọ lọ́hùn ọ̀rọ̀ Ìyábọ̀ ló sọ ṣé àwọn fáǹsì Ìyábọ̀ ló ń kówó lẹ̀ ni àbáwọn fáǹsì tiẹ̀ tánà wá ṣe rìfọ́ǹdì fún ṣáwọn fáǹsì Ìyábọ̀ ni àbí fáǹsì tiẹ̀ ṣe rí bọ́mọbìnrin yẹn ó gbọ́n jù yín lọ ẹ̀yin gangan ni tágẹ́ ó ní ibi báyìí lẹ ti máa gbọ́n ó yá ṣe ti wá di landlady ní California ọ̀hún sí ṣe ti di landlady ní California ó mà ṣe o nà ó ṣe fún yín ẹ wò kò sí wàhálà ẹ ṣáà máa bára yín sórí ibú bẹ́yìn.